ìlàláwù kọ́lọ́hún má bàa yọ̀ mí jẹ́. Láìláà ìlàláwù kọ́lọ́hún má jẹ́ tèmi ó gbé. Láìláà ìlàláwù kọ́lọ́hún má bàa yọ̀ lórí ọmọ láìláà lọ́kọ̀. Wo eléyìí tí mo ti lé kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ. Bọ́dà bọ́dé. Àǹtí Ìbùkún. Ẹ káàárọ̀ sí ma. Àtàyìn gan fresh jáde wọjú. Àǹtí Ìbùkún, ìrìn tí mo rí yìí àtẹlé ló lè fẹ́ ra àti pé irú èèwọ̀n lè fẹ́ ra. All right, mi ṣe máa mi ta gbogbo yẹn papọ̀ náà ní kẹ́ ẹ bá mi ta. Mo jẹ́rìí yín. Mami, àwọn tí mo máa ń sọ fún yín pé wọ́n máa ń bá wa rajà lélẹ̀ yìí. Ẹ wò ẹ ní dààmú ẹ má gbàgbé wa o. Ẹ máa wá bá wa rajà dáadáa. Ẹni tó bá nífẹ̀ẹ́ èèyàn tó fẹ́ fún yàn lóúnjẹ ló ń bá yàn rajà. Tẹ́ bá ti dé tẹ́ ẹ bá mi. Tẹ́ bá ti bá Bọ̀dé yóò ṣe yín dáadáa. Mo ti bá yín mú kọ́sítọ́mà mi wá o. Adé lórúkọ ẹ. Ẹ má wọrí, ẹ máa wá síbí báyìí dáadáa, máa ṣe yín dáadáa. Kódà bẹ́ẹ̀ bàbá mi, tẹ́ bá ti bá mọ sí mi, wọ́n máa ṣe yín. Nǹkan tẹ́ bá ti fẹ́ báyìí náà máa tà fún yín. Gbogbo ẹran tó wà nílé yín, tẹ́ bá kó wọn débi báyìí, á máa tajà fún wọn tó ṣe pé inú wọn máa dùn. Tẹ́ bá ti bá mọ sí mi, ẹ fọkàn balẹ̀, á máa tajà fún yín lọ́mà. Ọ̀rẹ́ mi, wọn kò Bọ̀dé ti fọ́nì jù. Mo yẹn máa ń dẹ̀rìn pa mí lẹ́kì máa ń bá wọn rajà. Ẹni pé wọ́n lọ wò ó ní ẹ̀rọ wà ara ta. Àbùdàmá mi ṣe bí kọ́sà àti náà kówó wà ní. Ajọ́ rẹ̀ mi, báwo ni àwọn ìlà mi àti àwọn ọmọdé? Mo máa ní òróró méjì, magí mẹ́rin. Òróró méjì, magí mẹ́rin péré. Bẹ́ẹ̀ni. Wò gbé yẹn lẹ̀ bá ń já ilé ìfún. Magí mẹ́rin. Ọ̀rẹ́ ṣó mú láìlọ́n dání? Wọ́n mi máa fún mi láìlọ́n. All right. Thank you. Ẹ ṣé gan-an àtàyè pọ̀ o. Èlò lówó wa báyìí. 300 naira ni Àǹtí Ìbùkún. Ẹ̀yin náà máa bá mi fi change kó mú mi náà. Afa, ó ṣe jàre. Bọ̀ ó láhùn ṣá. Ó láhùn gan-an. Ìtì báwo? Ó rán girlfriend ẹ̀ ń ṣe, ó rán níṣẹ́, ó dẹ̀ tún gba change. Ẹ̀lẹ́ má bínú náà, ìwọ náà mọ̀ pé kò sọ́ta ńlẹ̀ ní ó ti yẹ, ọmọ bí mo ti máa ń dá ńlá fún ẹ̀ náà, ó ti yẹ. Bọ̀ má wọ̀ rí, tí bá ti ya aṣọ ti yẹ màá, ó ti yẹ náà. Bó ṣe máa sọ náà nìyẹn, but mo ní bọ̀bọ̀ kan tó tu ẹ̀ báyìí. Ó tiẹ̀ tún máa jù ẹ́ lọ gan. Ó máa ń bá yẹ ìta ọjà. Àṣọ ń bá yẹ ta mọ́tò náà, mo bá yẹ ta aṣọ. Look at you. Àtà ló ń bá yẹ ìta. Ẹ kí wá ló kàn mí pẹ̀lú ọmọ tó ń bá yẹ tàtà, kí ni kàn mí pẹ̀lú èmi tí mò ń dá ńlá, kí ni kan tó ń bá mi sọ. Ṣé o mọ̀ pé ọmọ alálùbáríkà ló máa ń bá Musa dúró sí dìgbà ló máa ń bá ta ọjà kódà kí mọ̀mí máa ta irú àbàtà. So mo kì í sọ ọmọ alálùbáríkà nìyẹn, ọmọ alálùbáríkà lọmọ tó ń tata, ọ̀gbẹ́ni mi tún máa ń dá ńlá gbòó ẹ lọ kó lọ bá ń gbà yẹn náà. Bí mi ṣe ti jealous. Mo jealous náà bọ̀ mo ń sọ pàtì fún ẹ̀yìn náà, ìwọ náà wo ti rí àwọn mi ló ti yẹ náà. Ó ti yẹ náà, kò easy náà. Mo kàn ń explain fún ẹni pé bọ̀bọ̀ yẹn ó wà kàn ó kù nǹkan lórí èdè ṣe máa ń bá yẹ ta ọjà ó mọ̀ pé irú ẹ̀ mo mọ̀ pé ó lè bá yẹ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn náà. Ọ̀gbẹ́ni máa ń bá wọn sí mi ṣe tójú bẹ́ẹ̀ lọ, ó ti yẹ ìwọ náà mo ti máa yaṣu fún ẹ náà, máa yaṣu fún màmí gan ṣe ó ti yẹ ṣá close lórí yẹn ó ti yẹ báwo má bínú ṣùgbọ́n má rọ̀ rí. Màmá mo dé ọ́fíìsì nísìnyí láti bí ọ̀sẹ̀ mẹ́ta wọ́n lè wá san owó wa kí ló dé tààrí yín owó tẹ̀ ń wò yìí tá a bá ti kó fún yín kẹ́ ẹ lò kẹ́ ẹ fi iṣẹ́ kẹ́ ẹ tó dá padà kẹ́lò mi ò tún gbà ní kí ló dé tààrí yín. Ẹ wò ẹ jọ torí Ọlọ́run ọ̀gá ẹ mà ní dààmú ẹ̀rín rírù tèmi agbẹ́kẹ̀lé ìpanilébi ni mo tẹ̀lé èmi náà lówó tí mo fẹ́ gbà mo ti wá rò pé tí n bá ti gbowó yìí máa kó wá mo wá retí mi rí wọn ṣé bọ́sẹ̀ kẹta tí ó ti yẹ kí n wá tí n wá rí èmi náà mọ̀ mi gbàgbé kódà tó bá ti kówó yìí wá lẹ́yìn tí n bá sàn èyí tí mo jẹ́lẹ̀ máa tún sùn àsán lé ẹ̀dá kòkòrò Ọlọ́run ẹ mọ tó ṣẹlẹ̀ báyìí mo ṣe débẹ̀ tí mo rí yín lágbàlagbà mo ti náànú yín tó di mo wá fún yín láti àsìkò yìí di àárọ̀ ọ̀la kẹ́ ẹ wá sanwó wa kẹ́ ẹ bá wá sanwó wa tá a bá padà wá bí n tá a máa ṣe fún yín ò ní dáa o n tá a máa ṣe fún yín ò ní dáa o. Màmá kí ló dé ẹ tí ẹ bá sọlá sí òtò mú wa lọ́wọ́ sílẹ̀ ọ sálárì wa ní ọ̀fẹ́ fi díwò ìnà ṣẹ́fẹ́ báyé wa jẹ́ ni. Màmá ṣẹ́ẹ̀dì àwọn ọ̀gá ló láàánú yín ó ti òbí ká dé bí ká gbé yín ni. iṣẹ́ yín ò ní bàjẹ́ èmi náà bímọ mi gbàdúrà kí iṣẹ́ ìbàjẹ́ ṣàánú mi. Màmá mo rí yín lágbàlagbà tó ti yé yín torí má kànjú ọlá ìfẹsùn tẹ́ gbọ́ torí ipáwọn èèyàn ń gba owó wa wọ́n ń dá padà wọ́n ń san nígbà fi a sì fi ń lọ o tó ti yé yín àwọn ọ̀dọ́ bá dé ibà ó máa le gan o ó yẹ yín ẹ̀sùn lọ́fíìsì. ẹ ṣé mo dúpẹ́ o. bí ọmọ torí ọmọ rẹ̀ jẹ́ gbèsè ẹ̀sìn dé o ẹ̀sìn mà ní òun fẹ́ sásì. Abiyamọ
jẹ gbèsè iṣẹ́ ọmọ yìí máa lé sílé o níbo ni mo fẹ́ sá sí agbọ̀rọ̀dún 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 olùfẹ́ rí mi ni mo ṣe paná tí mò ń dálẹ̀ tí mo wá báyìí mú. Màámi, kí ló dé tó ṣe wípé táwa bá ti gbé àgbàkàbọ̀là sílẹ̀ báyìí ipa fẹ́ gùn àní rí gùn? Ẹ̀yin àgbà náà lẹ sọ wípé kò sẹ́dá kan tó mọ bómi ṣe máa ń dénú àgbọn yàtọ̀ sí Elédùmarè tó wà lókè. Kí wá ló dé tó ṣe wípé táwa bá ti mú àgbọ̀bá ẹ̀ tá a pa mọ́lẹ̀ àní bómi bẹ̀? Màámi, iṣẹ́ tó sí yóò ti sú mi. Ó ti sú mi, ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí i. Kí wá ṣe máa bálẹ̀ ayé lọ lélẹ́yìí? Ọlábọ̀dé Àkànjì, ọ̀rọ̀ ẹ yé mi tí n bá ní kò yé mi rọ́ ni mo pa. Ṣùgbọ́n mo fẹ́ kí kinní kan yé ẹ pé àsìkò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Elédùà ti mọ ìgbà àti àkókò tí yóò dá kálukú wa lóhùn. Lóòótọ́ ò lè sọ pé ọ̀nà tó mi bá wọnú àgbọ̀ kò sẹ́ni tó yé Ọlọ́run ló yé. Ṣorí tí ẹlòmíì bá múra kókó tó bá ń lé mọ́tò mo fẹ́ ra mọ́tò tó lọ́n bá rí i pé àsìkò tó ń lé mọ́tò yìí àsìkò tó bá ra mọ́tò yìí yóò ṣekú parí kò ní ṣe fún un. mo fẹ́ kọ́lé tó bá rí i pé ilé tó ń lé yìí yóò gbẹ̀mí ẹ̀ kò ní ṣe fún un sígbà yẹn. báwa máa rò pé Ọlọ́run ò dá wa lóhùn ọ̀pọ̀ tiwa ni orí wa ò burú lọ́tọ̀lọ́tọ̀ ń kó wá yan rí. Ọlábọ̀dé jẹ́ ká dúró dàsìkò tiwa. Gbogbo onú tó ń ro yìí ó ti pọ̀ jọjọ́ orí ẹ lọ ó ti pọ̀ jù. Hábà Elédùà tá à ń pè iye tí ẹ ò di. Màámi, kó tó di pé mo wá bá yín fọ́rọ̀ yìí ó ti náwọn nǹkan tèmi náà ti rò torí pé ó ti sú mi. Màámi ẹ jọ̀ọ́ bí fẹ́ jẹ́ kẹ́ ẹ fún mi ní yọ̀ǹda ni kí n máa lọ sékòó because Ìbàdàn tí mo wà yìí kò sí nǹkan kan tí mo gé níbẹ̀. Tí mo bá lọ sékòó Màámi máa lówó máa ríṣẹ́ máa wá yẹn kó nínú iṣẹ́ àtòsí tó ń bá wa fínra ní Ìbàdàn. Wọ́n mẹ́jọ torí ọ̀nà ìkan fún mi ní yọ̀ǹda kí n kan máa lọ sékòó because ó ti sú mi ó ti really sú mi. Orí mo ṣe ń wẹ̀ bíi gíláàsì. Bọ̀dé ààyè Èkó ò yọ Bọ̀dé ilẹ̀ nìkan kan lẹ́kọ̀ọ́ yìí níyà ń bẹ̀ ní bàbá ń bẹ̀ yìí lẹ́gbọ̀n ń bẹ̀ ní lábúrò yìí lẹ́bí kankan dápọ̀ àwọn tó ń lọ sẹ́kọ̀ọ́ níbi tí wọ́n ń gbé mbolu fẹ́ máa gbé Ọlábọ̀dé ṣàánú mi o kò sáyé Èkó o. tó bá ṣe pé ibi tí màá dé sí ni gbogbo ìyẹn ó sẹ́pẹ́rẹ́ ṣé bí gbogbo àwọn tó ń lówó náà kò kí ń ṣe pé ọjọ́ kan náà ni wọ́n ń lówó. Tí mo bá dẹ́kọ̀ bó ṣe abẹ́ bíríjì bó ṣe abẹ́ káńtà bó ṣe iwájú ṣọ́ọ̀bù Màámi màá máa sùn kémi náà fi rí ilé. Ẹ jọ̀ọ́ Màámi ẹ kàn fún mi láyè kí n kàn máa lọ sípò ẹ jọ̀ọ́ Màámi. Jẹ́ ń sọ̀rọ̀ ọmọ tèmi kò sí ń wá kò sí lẹ́yìn ìwọ nìkan wàá máa sábẹ́ bíríjì wàá máa sábẹ́ kinní kan gọ́tà èmi á wá máa sùn ní ilé yìí ó sì máa bọ̀ mí. Bọ̀dé ṣó fẹ́ gbódòdó àyè Èkó òjò kí n lọ Èkó tó bá wọn ẹ̀ bá mi ní iṣẹ́ tí mo ṣe lọ́wọ́. Ẹ fọkàn balẹ̀ ọ̀rẹ́ mi ní ẹ̀ǹjáyà nítòótọ́ ẹni burúkú ti bèèyàn yẹn jẹ́ màá fẹ́ kẹ́ ẹ lọ fọkàn balẹ̀ nígbà tẹ́ bá ti rí owó tí mo ní kẹ́ ẹ lọ wá láàrin ọ̀sẹ̀ méjì sóṣù kan ọmọ yẹn máa sẹ́ndì owó sí yín tí yín náà máa dùn àdúrà ní kẹ́ ẹ lọ máa dùn. ẹ ṣé mo dúpẹ́ ẹ̀ní dààmú ojú òní tìyìn ó yẹ ń páyà ó yẹ kẹ́rù ó sá ó yẹ kólówó ẹ̀ wà kó pọ̀ ọ̀kan lọ́mọ níbẹ̀ ṣé ń wo ìyẹn tó fà á nìyẹn iṣẹ́ wa rí owó tí mo kó wa mo ti kó fún àwọn. bẹ́ẹ̀ ni owó yẹn ti wà lọ́wọ́ mi lè máa kówó rìn níbo máa transfer sí ẹ so máa jẹ́ kí iṣẹ́ yẹn ó yá kíákíá. nígbà tí owó ti rẹ́dì yẹn tó bá ti tẹ̀ mí lọ́wọ́ iṣẹ́ tó máa ṣe ni ibi tó máa gbé gbogbo ẹ̀ ni mo ti ṣètò sílẹ̀ ẹ má wọrí ẹ lọ fọkàn balẹ̀ eléyìí ṣe taláwọ̀kọ́ tí màá kọ́kọ́ mú yàn lọ síbẹ̀ tí wọ́n dẹ̀ wá ń dúpẹ́ lọ́wọ́ mi. ẹjọ́ torí Ọlọ́run mo tẹ́ ẹ sọ ó fi mí lọ́kàn balẹ̀ mọ́ mi ẹ ṣàánú mi o eyín kan ṣo
tẹ́lẹ̀ gbára mi ní òun nìyẹn. mo tiẹ̀ ti ṣàlàyé fún yín mọ́mì mo ní kẹ́ ẹ fọkàn balẹ̀ àwọn tó ti mú lọ nípasẹ̀ mi wọn kì í ṣe 5 wọn kì í ṣe 6 tìyín náà dẹ̀ ní ṣòro ṣe lágbára lọ. àmì ẹ̀rí tọrọ tèmi náà bá dayọ̀ máa dúpẹ́ o. tó bá lè jásayọ̀ ó ti jásayọ̀. ẹ ṣe. mo ní ìtàn kan tí mo fẹ́ sọ fún ẹ. ṣó wá rí ìtàn tí mo fẹ́ sọ fún ẹ mo fẹ́ kó farabalẹ̀ gbọ́ dáadáa má fèsì o tí má fi sọ́tàn kó lè yẹ. àwọn ọmọ méjì kan náà wà ìkan jẹ́ rántí ìkejì ń jẹ́ mo rántí. àwọn méjèèjì wá lọ sọ́jà wọ́n fẹ́ lọ ra nǹkan ṣùgbọ́n rántí ló kọ́kọ́ dé ọjà kó tó dọ́jà bó ṣe ló pàdé ọ̀rẹ́ ẹ̀ kan. ọ̀rẹ́ mi ẹ kú ọjọ́ mẹ́ta àwọn rojọ́ títí ọ̀rẹ́ lọ tún lè síwájú díẹ̀ orí àwọn kan tí wọ́n lù tí wọ́n gbó tí gbogbo ẹ̀ ń lù orí yìí dùn mọ́ débi pé ohun èèyàn ló dùn báyìí owó náà ń bẹ̀ náà títí àwọn èèyàn náà lọ ó wá rí ẹlẹ́ẹ̀kẹta àwọn ajẹ́bàbò ó ní owó gidi wọ́n wá ra nǹkan lọ́jà ni ọjà tí ìyàwó ẹ̀ rà ó gbé dání ó tún gbé ọmọ kọ́ èjìká báyìí wọ́n ti wá wò títí pé èèyàn máa lé léyìí o pẹ̀lú bó ṣe jó lówó tó yìí ọmọ gbogbo ìgbà tó ń ṣe léyìí tó ń wo léyìí tó ń wo tọ̀hún mo rántí ti dọjà ó ra gbogbo nǹkan tó fẹ́ rà ní àwọn nǹkan tó dáa tó ṣe tọ́ka sí mo rántí gbé òdìlé kò pẹ́ ni rántí dọjà gbogbo àṣà tí ò dáa gbogbo yàmàyàmá tí ò tiẹ̀ yẹ ní tó jẹ́ pé òun ló yẹ kó ti òun ni rántí ríra òun náà ló dìlé àmọ́ mo rántí ló gborí yìí tó gbẹ̀yẹ ní gbogbo nǹkan tó dáa ló ríra délé. ìtàn tí mo sọ yìí ṣé ó yé ọ. ó yé mi. mo mọ̀ ó lò yé ọ náà ni ó lò yé ọ ni èmi mọ̀ máa ní sùúrù mo fẹ́ jọ mí èmi Àbẹ̀kẹ́ jọ mí. ìtàn tẹ́ sọ fún mi yìí ìṣe ló sì kì láyà mi. òye ọ jẹ́ kí n là yí o sórí mo rántí yẹn mo fẹ́ kí wọ́n ti ṣe rántí mo fẹ́ kó rántí ọmọ ẹni tó ń ṣe bó ṣe ń lọ sí èkó yìí kó o lè gbóríyìn tí mo rántí gbà tó kẹ́rù wá sílé bẹ́ẹ̀ ni mo fẹ́ kí tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni sì jẹ́ lágbára Ọlọ́run ìdí tí mo fi sọ pé kò yé ẹ tí mo fi là yé ẹ nìyẹn. ìyá mi ẹ̀yin náà lè máa sọ fún mi lóòrèkóòrè yìí pé nǹkan tẹ́ bá sọ fún mi kí n gbọ́dọ̀ fi sọ́wọ́ tún mi torí kí n má bàa fi jẹun níta tí wọ́n sọ fún mi yìí mi ò gbọ́dọ̀ fi sọ́wọ́ sí torí tí n bá fi sọ́wọ́ sí mo lè fi tábà ọ̀dẹ̀ lè kú ọkàn àyà mi báyìí ni mo fi sí gbogbo nǹkan tẹ́ sọ fún mi ni màá múlò tí n bá dẹ́kọ̀ màá mọ irú ọmọ tí mò ń ṣe ẹ̀yin náà ó kú mọ̀ pé ìgbà tí mo wà lọ́dọ̀ yín ní Ìbàdàn bí mi kì í sọ mo oníjàgídíjàgan jẹ́jẹ́ mi mo máa lọ tí n bá ti dẹ́kọ̀ màá mọ irú ọmọ tí màá ṣe. Àkànjẹ́ àgbẹ̀ ǹjẹ́ ọkọ mi òpómúlérò máa jẹ àlékún kó kájà kárọ̀ yọ abí bẹ́ṣọ káwẹ́ ní ọlọ́ba tó jura wọn lọ mọ ìjàkadì kátàkìtì lóru tọpa ọkọ mi wàá gbọ́ òrè kan tí mo fẹ́ kọ àwọn olórin tó kọ ní òdòdó lówó ìgbà yìí lọ́la ẹ̀rùn ló ń so ẹ̀rùn ni ẹ̀bù ni ìjọ yìí náà ni o ti gbọ́ ohun tí mo sọ fún ẹ tó bá ti dẹ́kọ̀ọ́ tó rówó àti ọmọ ẹni tó ń ṣe padà wálé wá fowó èkó ṣe nǹkan dáadáa ni àwọn kan lówó èkó ní gbẹ nítorí ẹ ò bá pé ni owó èkó ègbé kó ẹni orí ẹ bá pé tó bá ṣẹlẹ̀ kó yóò sì tọrọ wálé. ó bá ti ẹ lọ́wọ́ ògbẹ́tẹ̀ ni ẹlẹ́ni sórí òjálẹ̀ onílé. Sonyeko, Ọjọ́ta, Bágo Sonyeko, ẹ wọlé màá mi, Ọjọ́ta Bágo Sonyeko, Ọjọ́ta. Ọ̀gá mi wá, mo ti wọ́kọ̀, ọ̀gá mi mo ti wọ́kọ̀, Ọjọ́ta Bágo Sonyeko, ọmọdé, Ọjọ́ta wá mi, àná Ọjọ́ta Bágo Sonyeko, ẹ wọlé, ẹ tún ta sọ lówó ní ẹsẹ̀ owó ẹrù lọ́tọ̀ ní o. Tẹ̀ni ẹlẹ́ni sórí. Eléyìí tó kàn mí ó mọ̀.
Ọlọ́run ó sì fún yín Ọlọ́run bá yín wá ẹ kúnlẹ̀ láyọ̀ ó ti yé mi. ẹ máa sanwó orí. Olówó orí ó ní 15 ó tún wá ní èrò kékeré yìí. Bó ṣe jẹ́ gangan nìyẹn iye tán gbà ní. ọjọ́ tá a bá tó sórí epo ọjọ́ tá a bá tó sórí epo ọjọ́ tá ṣe ti ṣe tán màá mi lọ́wọ́ ti ṣe tán ẹ̀kọ́ dé ọjọ́ tá a bá tó sórí epo. ẹni àbọ̀rọ̀ lọ onítìrẹ́bù mo bá ti débi tó ń lọ láyọ̀ Ọlọ́run bá mi sọ Ọlọ́run sọ ẹ̀kalẹ̀ láyọ̀ bí àṣà aláboyún tó bá ti dé kò ní kó gbà mí dàrú pé mí o. ṣe ti ṣe tán. ó fẹ́ tẹ̀lé ẹlẹ́ni sórí àgbọ̀rọ̀ eléyìí tó kàn mí ó mọ̀ tẹ̀lé ẹlẹ́ni sórí. ó fà tiẹ̀ lọ́wọ́ ó gbé tẹ̀lé ẹlẹ́ni sórí ìjálẹ̀ onílé ó tún fi bó tiẹ̀ lẹ́yìn ó fi páàchì tirẹ̀ ẹni àfọ̀rọ̀ lọ onítòun onítìrẹ́bù. ṣe àwọn dọ́kúmẹ̀ntì yẹn tó kújá. gbogbo ẹ̀ ló wà lọ́wọ́. ilé ìdààmú ló wà. bàjẹ́ gbogbo ló wà. ẹ sá mo wà lábàkíyà rí. àánú kan géètì sílẹ̀ kúta ní. ẹjẹǹtì ni. Honorable Tóbi. ẹ wọlé. abẹ́rẹ́ bó ni èmi ti ń lọ àmújáde lọ nìyẹn. nípa ọ̀rọ̀ àjọsọ wa ni mo wá fún ọmọ ọ̀dọ̀ tí ẹni ẹ nídìí. but ọkùnrin lélẹ̀ obìnrin ni mo ní kó wà. àwọn agent la mọ̀ pé ọkùnrin lè ṣiṣẹ́ obìnrin àbí bò ní bọ̀dé. bẹ́ẹ̀ ni sá kò síṣẹ́ tẹ́ni mi kì í ṣe tí mi lè ṣe mo wà educate sá wà lọ gbogbo ọwọ́ mi pátá mo fi ń ṣiṣẹ́ ni sá. bọ̀dé lórúkọ ẹ̀ ṣé lè dẹ́ responsible báyìí. wẹ́ jẹ́ àtà ẹ̀ o. kó wọlé kẹ́bẹ̀rẹ̀ wọlé wọ́n dojú tì mí o. má gbẹ̀rú òrí wọlé. kí ni tiẹ̀ o fẹ́ bá gbé ni gbẹ̀rú wọlé yára búkì àmàlà àtẹ̀sí ẹ. ó yá ó yá. sẹ́ńsì géètì ni sà. títì ni kò tì. olúwa mi o. Bọ́dé. ṣé máa kan lóhùn ni. Bọ́dé. yes ma. juice mi ní kò dúró látara òun dà. òun náà ni mo gbé wá fún yín mo ń ṣe nǹkan lọ́wọ́ nílé ni ma. yes ma. Bọ́dé. ma. ṣé o ní bá mi da drinks ni. ẹni pé kí n bá yín dà nǹkan tí mo rò pé kí n máa lọ ni ètò next year kí n bá yín dà. ìyá yìí mọ̀ sọ́mọ́kú lọ́wọ́ ẹ̀ ni. ẹ̀rù ni bàbá ọ̀nà lókì. ìtí ló dúró. lọ́jọ́ ọjọ́ kan ọwọ́ rẹ̀ àti ẹ̀rù àjò mi abèrè kùtà sọ́tà àbínà ó mẹ́lájà fún ìyàwó alájà fún ìyàwó ẹ̀rù àbúrò lè dà bá a fẹ́ ti jẹ́ ìgbọ́. àwọn ọmọ òṣà àwọn ọmọ kí wọn náà lọ sí bí wọn ti rí wọn. àwọn ọmọ ọjọ́ pé wọn ọ̀rọ̀ lárí wọn ò ní ìran. Bọ́dé ṣe gbé fóònù mi rìn o lè bá mi píkì kọ́ọ̀lù. ṣé bẹ́ẹ̀ náà ni kí n má bàa píkì kọ́ yín mà. ṣé o wáyé pé màá fẹ́ náà kọ sí ẹ tó pè mí. ẹ sọ ẹ la yí mi pé tí máa ti rí my friend pé kí n máa píkì ẹ torí náà sọ ẹ tí mo fi píkì ẹ. mo tún wá dé náà o lè rí pé mo ní kọ kí ló ṣẹlẹ̀ kí ló dé. ẹ̀rù ni bàbá ṣé bàtẹ̀ mi já ìlú. lọ́jọ́ ọjọ́ kan ọwọ́ rẹ̀ àti ẹ̀rù àjò mi abèrè kùtà sọ́tà àbínà ó mẹ́lájà fún ìyàwó alájà fún ìyàwó ẹ̀rù ọ̀rẹ́ mi dẹ̀ ń pè mí orí lè dẹ̀ ń kọ̀ fún mi mo tún kọ̀. sàìrọ̀ ni àwọn náà sọ pé kí wọ́n máa fi kọ́ àwọn náà sọ nǹkan tó sọ fún mi nìyẹn sà. ẹ sọ fún ẹ̀ la fún mi pé kí n máa fi sí pẹ́ nìkan. Bọ́dé sórí ẹ péjá àwọn náà ní kí wọ́n máa fi kọ́ sà. tó o dẹ̀ mọ̀ pé ọ̀rẹ́ ẹ̀ ló ń pè kí ló tó lè gbé kọ́lẹ̀ tó o dẹ̀ mọ̀ pé ọ̀rẹ́ sọ́ọ̀tẹ̀ ló sọ fún kókó wá gbà. Bọ́dé ṣó wà ókè wáá bó ṣe wà ló lè kì í ṣọ̀fẹ́ o ẹ tó jẹ́ kó wà nílé o listen and listen ẹ tó jẹ́ kó wà nílé o nílé o mo bí tí o bá ṣe òun ò lè wà yes gbọ́ o sàkótó ẹ̀
ṣé wọ́n mọ̀ pé ọwọ́ kan tó fà ní gòkè nígbà tí o sì kankan ó sàn ju ẹgbẹgbẹ̀rún ọwọ́ tó pàtẹ́wọ́ fún nígbà tá a dókè lọ ọwọ́ kan tó fẹ́ gòkè rè o gbogbo tó bá ti ń fẹ́ nínú ilé o gbọ́dọ̀ mọ̀ bá fẹ́ ni tí kì í bá ṣòro ṣòro kó lè wà nílé yìí àtọ́ tí tó bá ti fẹ́ nínú ilé o gbọ́dọ̀ mọ̀ bá fẹ́ ni o gbọ́ pé ọ̀rẹ́ pé tẹ́sẹ̀ ok mo náà bá wà jẹ́ kí n bẹ́ẹ̀ pé. mọ́mí ẹ yẹ kí n máa ta ẹ̀sìn o àbẹ̀wò àbí rúbọ àbí gàrí bí wọ́n ti máa ń ra àtàǹbì ẹ yẹ ká lè ra ẹ̀sìn bòmí lálẹ́ ọdún ọdún jìnnà kò kéwà ẹ máa ọdún yín bí ká bí káfẹ́ alẹ́ kan náà ká alẹ́ kan náà lọ́dún yín bí ká máa bá tó alẹ́. o ṣé mo dúpẹ́ ìmọ̀ràn ńlá ló gbà mí ìbọ̀rọ̀ ajé náà ni nígbà tá a bá fi rọ́ṣẹ̀ méjì mo mọ̀ pé Ọlábọ̀dé èmi Àkànjí yóò ti fowó ránṣẹ́ sí mi àti ráìsì àtẹ̀wà àtòróró onígò àti gbogbo ẹ̀ náà àti gàrí ẹ mọ̀ ríra mi. kẹ̀sí ó dà o. Ọlọ́run nífẹ̀ẹ́ yín o ẹ ṣé ẹ kú fẹ́ o ẹ ṣoríire o ìmọ̀ràn gidi lẹ́gbàá mi o. Mọ́mí mọ́mí ẹ káàsán mà. Bó ni kọ́sítọ́mà wá. Ẹ ra mà ẹ kóra jẹ́ mà. Ẹ máa kú ọjọ́ mẹ́ta. Báwo dé iṣẹ́ ń bá mi gbúrò bọ́dà Bọ̀dé? Mo ń gbúrò ẹ̀ àlàáfíà ló wà iṣẹ́ ọkọ mi. Ok mà ṣé nọ́mbà tó ń lò tẹ́lẹ̀ iná náà yín lò? Òun náà ni. Tí bá ti délé sí máa lọ recharge so màá lè pè wọ́n. Ó dáa o ṣé mo dúpẹ́ o. Yes ma. Ikú ò ní yá yín o ẹ ṣoríire o ó ṣe ọkọ mi o. Ó nìyẹn ọmọ lélẹ̀ mi wọn rán ń ṣe. ọ̀rẹ́ sà. Adé mò ń gbọ́ tiẹ̀ o. Mo ní kí n sọ fún pé oúnjẹ bíngò ti tán o kí á tètè rà mí kó tó di pé lọ́ọ̀yà mi máa lọ. Ṣé ń gbọ́ wèrè ṣáájú lè ya wèrè ìwọ gangan wèrè. wọ́n mọ̀ sí eré bí oúnjẹ wọ́n yẹ fún oúnjẹ ṣí é. Kò sí wàhálà àmọ́ báwo ṣe ṣe láti fẹ́ jáde kó jẹ́ kí n mọ̀. Ó tún kù kan. Ètò nẹ́ẹ̀. Ara jágò náà yá o èyí last born lé wa ara rẹ̀ ò yá mo sọ pé ká gbé lọ sí ọ̀dọ̀ àwọn fẹ̀tí o. Àwọn fẹ̀tí. Àwọn fẹ̀tí. Àwọn tí wọ́n fún ajá lábẹ́rẹ́ ni abẹ́rẹ́ sọ́kì. Ó wà ókè rárá o àwọn yẹn ló ń gbé fẹ̀tí fẹ̀tí náà ló ń gbé fẹ̀tí ká gbọ́ ajá lọ sí fẹ̀tí náà ló ń gbé ká gbé lọ sí fẹ̀tí. Bẹ́ẹ̀ ni ìbẹ̀rẹ̀ àti òpin náà ni fẹ̀tí. Kò sí wàhálà rán mi létà bá ti fẹ́ gbé lọ kí wọ́n náà tẹ̀lé wọ́n á fún wọn náà lábẹ́rẹ́ tiẹ̀ náà. Kò sí ní tó ṣe mí mọ̀ dá. Tó bá gbádùn òní pé fẹ̀tí náà rí fẹ̀tí. Káyọ̀ tó ṣe kíá káyọ̀ lè dá. Ẹlẹ́yìn ọ̀padà. Dádì wọ́n láti ṣẹlẹ̀ o mi ìdẹ̀ ní gbà. Kí ló tún dé búkì kí ló ṣẹlẹ̀? Mo ní kí Bọ̀dé kó bá mi clean room mi ni ibi tí mo kówó sílẹ̀ gbẹ̀wọ̀ dúró mi ìbọ̀wọ̀ yẹn ń bẹ̀ mọ́. O bọ̀wọ̀ ń bẹ̀ mọ́. Mi ìbá o. Ṣé n tó sọ fún mi sí pé o lè ti wà nílé? Àwọn jí ni o. Bọ̀dé ń gbọ́ owó tí búkì gbẹ́nu lé gbolo wa. Mi ìmọ̀wó sa mi ìmọ̀wó wọ́n parọ́ mọ́ mi sa mi ìmọ̀wó àwọn parọ́ mọ́ mi. Ṣé búkì jọmọdé ni? Ok kájẹ pé búkì tó lówó ara ẹ̀ mọ́ èmi tí mo wá wà lóde èmi ló lè báyìí. Gẹ̀tọ́ àmì yẹn wọlé ẹ̀rọ náà yẹn níṣẹ́ wa sóò ló wọlé tó wá gbówó sọ fún mi. Kí ni dé tiẹ̀ ní? Ogún àti márùn-ún 25. Ọgbọ́n wèrè ó tó ń fi Yorùbá sí ogún àti márùn 25 ok ọmọ tó ṣẹlẹ̀ èmi á pé jẹ́ ti sin abẹ wálé enough is enough èyí tó ṣe ní olè tó gẹ máa kí dẹ́tì ní 25 ok máa sọ salary 25 point máa máa fẹ́ ní next month tó ti yẹ iṣẹ́ ti tán olè máa lọ ó tó gẹ. ẹ jọ owó sílẹ̀ tó tún mẹ́tẹ́ àìjọ ẹ sáré mi. mo sọ fún ẹ náà ó lè máa dín lórí tó lè wà nílé yìí ṣé mo kó yẹn wà nílé. Dájú owó tèmi yẹn ń kọ́ salary yìí kí n tẹ̀ tó fún next month kó máa lọ kó gbénú lẹ́yìn mọ́sẹ̀. Bí a kì í pàkà nọ́mbà mi wá. fẹ́ràn owó jọ lọ́nà lọ kí ló dé tọ́lọ̀ bá dúbà ètò bá dún ọ̀dọ́ owó ló lọ kí ló tiẹ̀. enough bá sọ̀rọ̀ kò lè lè fi jẹ́ o ti tó bẹ́ẹ̀. Torí àlọ́ ṣe kọ́dà kéèyàn kọ́ ṣe mọ̀ mí mọ̀ ká tó bẹ̀rẹ̀ láti ṣe èsùn kéṣùn nǹkan tó yóò lè jẹ́ kéèyàn máa wulẹ̀ fi mọ́ ònà okùn bàtà ti jọ jù ní sọ́nà ló mọ iye ọjọ́. Ìyá yìí mọ̀ pọ̀ bọ́dì bọ́ ṣe ń kọ́kọ́ bọ́ bí tó wá ń gbẹ̀bí ojú ọwọ́ àwọn olè yí kábíyà ní tọ́jà kí ló mọ̀. Àjò ṣeré bìlíìfù wọn ti lé mi kúrò nílé yìí ó tún wá mọ nǹkan tó dùn mí jù ẹjẹ tó mú mi wá sínú ilé láti wá ṣiṣẹ́ wọn pé nọ́mbà rẹ̀ lọ kò lè kí n ṣe nǹkan méjì ju
kìsẹ̀ lórúkọ bọ́lá bí kúkì tán ṣe ń pe ara orúkọ rẹ̀ mo lóṣoògùn pa tí mo fi kúrò nù lé yìí ajókí ló dé tó fi mí rẹ́rìn jọ náà. ó rí pé bèrè rìn lè wọ́n ké ọ̀ tèmi jásẹ̀ rìn lè tiẹ̀ ló jásẹ̀ kù bọ́lá méjì oṣooṣù ọ̀yẹ́ mi ti mọ̀ bọ́ padà lọ ó lọ torí ṣe mọ́tò ìwọ lọ́ọ̀ jẹ́ nàmbà 36 kí ló dé lẹ́rù gbẹ́rù tí ó lọ́nu ilé ọmọ ọ̀gá máa ń lé wọn ni 36 tí ẹ̀jú ti jèrè lọ ọmọ Ìgbò ọ padà lọ sórí èmi gan tí mo wà ń bí Ọlọ́run ló yọ mí bí ẹ bá sórí ìyá mi tó wà lẹ́yìn mi àti pé àwọn àfáà náà padà gbogbo ẹdó lẹ́yìn mi dígbí èmi gan bá ti lọ ó padà lọ ní o ṣe mọ́tò ní táàmù láàmú o so yọ gbogbo alámọ̀ pé ẹ̀yin bó dìdì ìdílé kan bẹ ìyá wèrè wọ́n ń ya fíìmù ni mo sọ pé tí ẹ bá ṣe Michael Bature náà yá ó sì àní ó dìrẹ́kì ọmọ Ìgbò tá a sọ yẹn olóòtú kọ́sítúmù. jọ̀gbọ́ wa ló lè ṣe fún mi jọ so ládírẹ́sì tó lè fún mi torí mi ò mọ ibì kankan lẹ́kọ̀ọ́ àti Ìbàdàn mo ti wá. kí n júwèé ibi tó lọ fún ọ ṣé fọlá àdírẹ́sì ọ̀rọ̀ mi. àjọ tó bá lè fún mi náà àdírẹ́sì lẹ́yìn inú mi á dùn gan. orí ẹ bu tẹ́tẹ́ máa kọ́ rí ọ̀nà kí fọlá àdírẹ́sì kọ́kọ́ rí búkú tiẹ̀ bẹ́ẹ̀ mi kó sì bá mi àbí èmi náà ló kárí lọ sílẹ̀ fúnra. Agbayawu. Ṣé o kò gbogbo ìlú fún wa ní phone iṣẹ́ tí iṣẹ́ yẹn drop ṣá? Yes, that telephone ẹ̀ lálù tí iṣẹ́ yẹn ṣe drop. Ọlọ́run. Bọ̀bọ̀ tó ń lọ yìí. Òun ni o. Ẹ lè pè fún mi. Ẹ̀mí ni ẹ̀. Ló ṣàpá ẹ̀ lọ jàre. Bàbá àlùbáríkà. Bóyá Agbayawu. Agbayawu. Báwo ni? dáadáa ni sá. Kí ló ń ṣe ẹ́? sá ibi tí mo ti ń ṣiṣẹ́ ni wọ́n dẹ̀ ti lé mi kú bẹ́ẹ̀ mi mọ nǹkan tí mo ṣe fún wọn sá. Ṣé wọn sáfò ká gbẹ? mi ò ra mi ìmọ̀ bí ara mi ṣe ń ṣe báyìí sá nǹkan ń ṣe mí nínú ara. Níbo ló wà ń lọ sìn? kò síbi kankan tí mò ń gbé ibi tí ilẹ̀ bá ti súnmọ́ bá mi ibẹ̀ ni mò ń sún ẹjọ́ torí ọlọ́ẹjọ́ tẹ́ bá ní nǹkan tẹ́ bá lè ṣe fún mi ẹjọ́. Orí ẹ̀ tó máa sunwọ̀n ló máa gbáláwo rè kó ẹ̀ àbó mọ̀ ṣé ó ti yẹ ń sìn àwọn ọmọ mi ní ọkàn jẹ́ kí n rí ẹ wọ́n ní ìwọ ló ẹ̀pọ̀ àwọn ìjọ kan àbí ẹ̀ mọ̀ Sparko kí ló ṣẹlẹ̀ ẹ mọ̀ pé kéèjì tí mò ń lò ó máa kẹnu sí ni kò dẹ̀ lè já abẹ́ believe adìẹ mi tó ṣe kí ni ó yá lọ wọlé sínú ọkẹ yìí. Agbayawu ni mi original yahoo ó pọ̀. This one of yours, Daddy. Abeg go inside, no put am. Enter. àti ẹlọ́wọ́ ògbẹ́tẹ̀ ni ẹlẹ́ni sórí ìjálẹ̀ onílé ó tún fi bó ti ó fi páàchì tirẹ̀. Mọ́mì ẹ bá mi rí Rónkẹ́ Rónkẹ́ tó bá ń wá mi wáyé òkè tí Jùmọ̀kẹ́ bá dé mọ́mì ẹ bá ń sọ pé kó mú kí lẹ́nu kó dà o. wọ́n. Ìyá Àbọ̀dé Ìyá Àbọ̀dé ọ̀rẹ́ mi kí ló dé mo ti wà ń bíbá ti pẹ́ kí ló wá dé. ó bá tiẹ̀ lọ́wọ́ ògbẹ́tẹ̀
àgùntàn tọmọ ẹran ńlá wọn ní nǹkan bẹ ẹyọ kan kọ́ mẹ́wàá ọ̀rẹ́ mi ó ti lé lóṣù mẹ́ta tí mo ti gbóhùn bọ̀dé tí mo gbóhùn ẹ̀ sí èrè àárọ̀ ẹ̀ sì bọ̀dé ń sọ nínú ọ̀rọ̀. ẹ gbà mí sọ̀rọ̀ bọ̀dé ló wá mú lọ́kùnkúndùn tó yìí ló wá ronú títí tí mo fi wà ń bí tó fi mọ̀ kákárí bọnú kò tán sọ̀rọ̀ ẹni kò yẹ kó lè tó báyìí ṣe bí bọ̀dé ní alátọ̀nà àwọn agents tó wá ń kó wọn ṣiṣẹ́ wá dé wá lọ sọ́hún ètò fẹ́ fi ronú para rẹ̀. ọ̀rẹ́ mi ò ṣe mo dúpẹ́ ìwọ ló jí mi níbi tí mo ti ń tòrùgbé tí mo sùn sí mo ti gbàgbé ó tiẹ̀ ti dáa ò ní dààmú máa gbé lọ àbí máa gbéra máa wà lọ máa lọ béèrè ọmọ mi lọ́wọ́ ẹ̀ ó ṣe mo dúpẹ́ ọ̀rẹ́ o ọkàn mi ti wá balẹ̀ báyìí ó ṣe ọ̀rẹ́ mi. àmọ́ ṣá ọ̀rẹ́ mi tó bá ti wá jù wọ́n sí odò tó bá ti gbé ẹja kò jẹ́ kí n mọ̀ o léyìí tó túmọ̀ sí wípé tó bá ti dọ̀hún tó ti rí bọ̀dé kò jẹ́ kémi náà tètè gbọ́ torí àlàáfíà bọ̀dé ó jẹ́ mi náà lógún o. bẹ́ẹ̀ ni ó ṣe ọ̀rẹ́ mi àjọbí mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọlọ́run á wò wọ́n. ó ṣe ọ̀rẹ́ mi ọlọ́run kúkú bá wa wò wọ́n. àjèrè wọn à ní ṣe lásán lórí wọn. ẹ gbà mí ẹ má wò mí ràn látijọ́ tí bọ̀dé ti kúrò níbi tó ti dé èkó tó ti pè mí lẹ́ẹ̀kan láti ìgbà náà n ò gbọ́rò ẹ̀ mọ́ èèmọ́ bíi ti máa wá sí asọ̀kò sọ́sàn àrọ́sàn àrí pọ́npọ́ ọmọ wa ṣẹ lọ èyí ọmọ àrí èyí iṣẹ́ àgbọ̀ kankan ẹ bá ń wọ́ ọmọ mi mo sọ fún yín tẹ́lẹ̀ o ṣé àná ti pé mo sọ tẹ́lẹ̀ ipe ẹyọ kan náà ni kò sí iwájú kò sí lẹ́yìn ẹ má jẹ́ ń dàbí eyò tó kọjá lórí àpáta tí ò ní pa ẹ má jà yí ó béèrè ọlọ́run mi lọ́wọ́ mi ẹ bá ń wọ́ ọmọ mi. bẹ́ẹ̀ ni mọ́mí ẹ ní sùúrù ṣe bí àti agent àti àwọn tó wà lọ́hùn wọ́n jọ ń bára wọn sọ̀rọ̀ ọ̀dọ̀ agent ńlá sì ti dé yìí ọ̀rẹ́ báwo ni ọ̀rọ̀ tí mọ́mí bá wà ṣe jẹ́. ẹ rí i pé mo kàn yanu lẹ ni torí gbogbo tẹ́ ń sọ yìí ìyanu lẹ́nu ló ń jẹ́ fún mi ibi tí mo fi bọ̀dé sí ibi tí ìyá kan kò ti lè jẹ́ ni toródò olówó ni ipe wa ni láti gbà yẹn kò pè yín ó jẹ́ nǹkan tó ń yà mí lẹ́nu ṣùgbọ́n ẹ ní sùúrù ẹ jẹ́ kí n pè é chief. ẹ pè o ẹ pè o ẹ pè o ẹ pọ́ ń tọ̀ ń o ẹ pọ́ ń tọ̀ ń o. ẹ fọkàn balẹ̀ èmi ti gbọ́ ẹ fọkàn balẹ̀ mo ti gbọ́ bó bá di kànrán gidá àjọ máa lo èkó. ó ti tán. hello Bukky ìwọ ló pick call dáàdì ẹni mo fẹ́ bá sọ̀rọ̀ ok wọn ò sí around mo yin tí mo fẹ́ béèrè mo lè béèrè lọ́wọ́ tiẹ̀ náà bọ́dí ń kọ́ ó ti kú lọ́dọ̀ yín. wọ́n lọ ti kú ọ̀bí ẹ fi sí ó tiẹ̀ ti dà mo ti múra èkó wá. street kẹta sọ́dọ̀ yín mo máa pè é padà. ẹ jẹ́ àwọn ọmọ yìí lèmi ti múra èkó wá o. mọ́mí ẹ fọkàn balẹ̀ agent ọ̀rẹ́ a kàn ń sọ̀rọ̀ yìí ni o èmi gan tí mo jọ́kùnrin ẹ̀rù ń bà mí o ṣùgbọ́n nígbà tẹ́ ti mọ ibi tó wà ń sìn bóyá kí gbogbo wa kóra wa ká lọ èkó. tọ́rọ̀ mi ti múra èkó ó yá. èmi náà ò tako pé ká lọ wọlé kó ṣùgbọ́n ẹ jẹ́ ká dó di next week. nẹ́ẹ̀kì lẹ pé kì í ṣèmi àti yín ọ̀la ọlọ́la yìí ni mo fẹ́ rọ́mọ mi kò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ ẹ lọ bá a mú nǹkan mi wá kò ṣiṣẹ́ mọ́. ọkàn mi ò sí lókè tẹ́lẹ̀ bá ń wọ́mọ mi ẹ lọ́ wọ́mọ mi. àgbáyàwó ni ẹ má jẹ́ kó yà yín lẹ́nu o pé ẹ rí gbogbo jẹjẹ ti rẹ ẹ má sọ pé kí ló ṣẹlẹ̀ a fẹ́ celebrate lónìí so ti celebration yẹn wá pín sí méjì number one rè ẹ rí i pé do àti princess àwọn ni wọ́n sọ pé bọ̀dé olóò ẹ̀pọ̀ àwọn ìgbà tí fóònù àwọn kú fóònù tiẹ̀ ni wọ́n lò tàbí rí owó wa gbà tó lè kó owó wọ́ ha. lẹ́mọ̀ pé client wà gbówó wa ráyè. ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ náà tó ti yé wá sórí ìrìnàjò mi ìyá pọ̀ bèbè tètè ẹlẹ́ẹ̀kejì bòdì tẹ̀ ń wò yìí ọmọ mi àlùbáríkà ó jọ mí lójú gan ó jẹ́wọ́ kan ó wá jọ mí lójú nínú gbogbo ẹ̀yin bọ́ọ̀sì tí mo ti ń kó káàkiri àtẹ̀yìn gẹ̀ẹ́sì ìrẹ́ni tó jẹ́wọ́ bẹ́ẹ̀ rí tó ṣe ohun tí bọ̀dé ṣe fún mi
bọ̀dé jẹ owó yẹn ó wá ní nínú 100 yẹn pé kí mi ò mú 90%. mo wá wò pé ọmọ tó ṣe báyìí ọmọ àlùbáríkà ni. bẹ́ẹ̀ni orí ẹ̀ wà. èmi náà wà ń fi àsìkò ètò sọ fún ẹ̀yin yòókù pé nínú 90% tó ní kí n mú yẹn màá fún yín ní 50%. Fọ́tì tó kù mo dá yẹn padà sọ́dọ̀ bọ̀dé. Èmi gan ti gbọ́ pẹ́. Iwájú lè rọ ọmọ bẹ́rù. Torí pé bí bọ̀dé ṣe jẹ owó yẹn èmi gan ṣe kí ni mo gbọ́ pẹ́. Dábùdẹ́ka. Millions dollar ni mo jẹ. Àbáyáwó ni wọ́n náà. Ti yẹyin. Kẹ́lẹ́ bá mọ̀ pé inú mi dùn. Princess. Bàbá. Ó yá lọ jù dílé pẹ̀ sí bàbá yà. Kọ́pẹ́! Oya, bàbá ẹ má fọ̀. Yóò fi dissemination. Nínú pápá. Àwọn oníbèbè tó mọ̀ ní. Ìfẹ́ oya wá jókòó. Ìstáǹtì. Bàbá Àgbáyàwó. Ẹ jọ tí Princess ṣe fún bàbá Yahoo yẹn ẹ jẹ́ kí bèbí ṣe bẹ́ẹ̀ fún mi náà. Lẹ́yìn oṣù ẹ̀dá sọ́ọ̀. Dàdá fi kí ló ń ṣe. Ọ̀rọ̀ yóò kan jù. Aláàfin ọ̀dọ́ mi kankan o. Tó ti yẹ bàbá bẹ láàfin ẹ̀ dìbí. Tó ti yẹ sìn má kan jù. Ìyá mi yẹ kó mọ̀. Kọ́bẹ̀ ó pàṣẹ. Díje. Ajé aláìsí owó tiẹ̀ ọkùnrin ẹ̀mú bẹ́ẹ̀. Ọmọ ẹlẹ̀ wèrè mo díẹ̀ ni mo fi rìn ẹ́ ló fi ń tàn rere ọmọ farabalẹ̀ inú ilé màá ti parí. Ó pàṣẹ. Lákòrí àwọn ìrírá. Baba. Ẹjọ, this is call for celebration, Baba. Ẹjọ, ẹ jẹ́ ká fọ́ champagne. Mo change oko ẹ̀. A máa jẹ́ tea black. Ẹ bá tún jẹ́ ọ̀yà ìlẹ́nu. Ẹ máa bá mi parí fún mi ní tí mo fẹ́ sọ yìí. MMM. Ṣẹ́rí Àgbáyàwó, ẹ̀ẹ́dì mi wọlé lọ́sàn kí ló kó lẹ́rù yẹn wá because club alẹ́ they must stay fún gbọ́dọ̀. Mo ṣe máa jẹ́ This is call for celebration. Bàbá ẹ wà, ta ló mẹ́gùn wa? Mami. Èmi ni màmá ẹ̀ ní tòótọ́. Ṣùgbọ́n Lábọ̀dé, ṣé ó yẹ kó rí bó ṣe rí? Ó gbàgbé gbogbo ń tà sọ àtìlérí tó ṣe fún mi lọ. Ó wá dẹ́kun ọ̀ràn sí mi mọ́, ó gbàgbé mi pátápátá, ó pè, ó béèrè mi. A kò yẹ kó rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ṣe ròyìn ẹ̀kọ́ lórí. Because àtìgbà tí mo ti wà lẹ́kọ̀ọ́ mi báyìí, fóònù mi ti sọnù. Mo ti lose line mi. Nọ́mbà yín kò sí lórí fóònù mi mọ́ láti pè é máa. Máa mò ń da yín ló máa. Nọ́mbà mi lórí fóònù.
fóònù ẹ sọnù bọ́ kò yẹ kí nọ́mbà mi sọnù lọ́pọ̀lọ́ ẹ̀ àtòkàn àyà ẹ̀ tó ó ha sórí tẹ́lẹ̀ kó tó kó nìbàdàn. Mom, we sọ fún yín pé that was then because we really mọ nọ́mbà yín lórí mọ́ nọ́mbà yín mọ́. Dà ó tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ náà bí mo bá ẹ lálàáfíà ojú tún lójú mo bá ẹ nínú ayọ̀ àti ìdùnnú kò sí wàhálà mo dúpẹ́. Mọ́mì, ta ló ní báàgì yìí? Tó bẹ̀rẹ̀ béèrè ìdàgẹ̀lẹ̀ dọ̀rọ̀ òde o rògbò ti yàtọ̀ lẹ́kọ̀ọ́ ni mo gbé nǹkan wọlé ní ta ló ní báàgì ẹni mo ní aṣọ ló wà ń bẹ̀. Kí ló wá fi ṣe? Mo ti rí ẹ ti pé mo fẹ́ fara mọ́ ẹ n bá tiẹ̀ gbé ọ̀sẹ̀ àbí méjì ibi ò tiẹ̀ kóṣù kan kí n sì máa ọ̀sẹ̀ méjì. Mọ́mì, ẹ̀rí bá wa gbé pọ̀ bíbá yìí ó kí ń ṣe mi nìkan mò ń gbé bí èmi àtàwọn colleagues mi lájọ wà ń bíbá yìí. Mọ́mì, ayé yín kọ́ ni bíbá yìí máa ó dàbí pé ilẹ̀ ti sú bọ̀ ẹ máa fẹ́ lọ ní ọ̀la wa. A padà láàárọ̀ la. Bẹ́ẹ̀ni mo tó bá dàrú sílé fún láǹfààní tó kó dàrú tó bá dàrú ọ̀la. Oge Sako! Team Black! Kí ló ṣẹlẹ̀? Ẹ máa yá. Oya ọ̀gbẹ́ ọdún mi ó ga òkèlè òkè. Àjẹ́ lókèlè òkè lókèlè òkè. Malika, what's up now? Abba. Ewo kan láwọn eléyìí. Ẹ̀dùn ṣe fẹ́ tọrọ owó ni àbí kí ni ká ṣe fún yín? Bẹ́ẹ̀ni wá cross wa lójú ọ̀nà. Ẹ yóò sínú sẹ́ẹ̀tì wa mọ́ nà. Ó bébé kó bèbé ẹ gbé sí wa lára. Ká gbé sí yín lára. My guy, how far? Ṣé mo give them something? TJ. Give them like 20k. T-Black. They can bust bro. Ṣé àwọn guys tó ń wò yìí? Yóò tó àjọ wà. That was then. But now, hey, alaye let me talk. But now, àwọn guys yìí, wọ́n meet up taste wa mọ́. Wọ́n ṣe rí náà, wọ́n complete. Sparko, wọ́n pe kékeré wá bust bro yìí. Bẹ́ẹ̀ ṣe wà yìí, ẹ wojú tí ẹ ti jóná mẹ́. No, kò bú yín náà. Kò sí ìsọ́ra kò bú yín. And now, they come down. I'm going to phone anything about what to Sparko. Guy, you know what? Mo just give them like 20k. 20k. Yes, just give them like 20k. You know what? But guys, mo na remember say we gathered this IG game before. Ajo wa nbe ni na. Guys, Sparko lẹ́nu ẹ. Kiki ka ma ku. Kale ma gbọ́ pé another blessing. Guy, kí ló ṣẹlẹ̀? Wetin you dey know? O nbe. Ṣé rówó yìí sìn 20k yìí? Why dey dá sí like half? So after back we must spend it, what am I shouting them? That is it. Máa wo kí ni gbígbẹ́ yìí. Ṣẹ́tìrín, nǹkan tí bẹ́ẹ̀ tó try láti sọ fẹ́ yín guys ni pé owó yẹn ẹ má ì tí fún wọn. Àzìnìgbà tó wà bá jó fún yín, tá a ṣe kíní yẹn fún yín, ẹ understand àbá ṣe máa ṣe fún yín gangan. Tẹ bá spray wa ní money, as in cool money. T-Black nigga! Ọmọ kan tó máa ṣẹlẹ̀, ẹ jẹ́ kí n mú fóònù wa ká sí Snapchat. Yẹn tí wà. Akube, give me the music. Fucking music. Gẹ́gẹ́ tó bọ́ọ̀sì brain àwọn guys yìí. Bẹ́ẹ̀ ṣe ń wo T-Black, bẹ́ẹ̀ ṣe ń wo yìí. Wọ́n ṣe T-Black ní ọkọ̀ mọ́. Ó ti di money making machine. Rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe. Àjò nílé o, tó bá dájò, àgbọ̀rọ̀ tó bá dájò má gbàgbé ilé là ń wò. Odò tó gbàgbé orísun rẹ̀ àgbẹ̀ màní àgbẹ̀ pátápátá àgbẹ̀ màní má gbàgbé ilé o. Agbọ̀rọ̀dún ó gbé tirẹ̀ lọ́wọ́ ó gbé tẹ̀yìn lẹ́nu sórí. Odò tó gbàgbé orísun rẹ̀ àgbẹ̀ rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe. Àjò nílé o, tó bá dájò àgbọ̀rọ̀ tó bá dájò má gbàgbé ilé là ń wò. Odò tó gbàgbé orísun rẹ̀ àgbẹ̀
tirẹ̀ lọ́wọ́ ògbẹ́tẹ̀ ní ẹlẹ́nu sórí. Odò tó gbàgbé orísun rẹ̀ àgbẹ̀. Gbàdí ẹ̀hán ẹlẹ́nu sórí. Bí ọmọ ẹni tí ìwọ ń ṣe àjò nílé o tó bá dájò àgbọ̀rọ̀ tó bá dájò má gbàgbé ilé là ń wò. Odò tó gbàgbé orísun rẹ̀ àgbẹ̀ màní àgbẹ̀ pátápátá àgbẹ̀ màní má gbàgbé ilé o. Kọ́ mi ṣáà iná ọbẹ̀ ó ṣàmọ̀ pé ibi tá à ń lọ́wọ́. Ìyá yìí mọ̀ kọ́. Òun náà ni mò ń pè is not picking my call for the past 30 minutes. Mi ò dẹ̀ mọ̀ ọ́n kó tí ń fẹ́ tọ́wọ́ bọ̀ mí lọ. Tó ń fẹ́ tọ́wọ́ bọ̀ ń bẹ̀. But kí ló fa ọgbọ́n nonsense yìí? Kí ló fa bullshit? Ṣé brain ẹ kò sọ fún ẹ pé kò yẹ kó park car sí ojú títì báyìí? Àbí ṣé o mọ̀ pé another car máa fẹ́ kọjá? Tó bá tiẹ̀ fẹ́ park mọ́tò ṣé káà tó ti wà outdated tó rí rádaràdà ló yẹ kó park síbi bá. Ẹ take it easy now. Ó bàjẹ́ ní English adé páàkì mọ́tò síwájú ọ̀nà. Gbá yahoo. Ẹ̀rù ní Ó ní ìgbìmọ̀ ní tẹ̀kálẹ̀. ọjọ́ kan ọmọ rẹ̀ àti ẹ̀rù wá dòmìnira abẹ́rẹ́ ikú tó irú ọkọ̀ ìta bá gbé lókè àdó ó ti ẹ̀rìn exchange la máa fi ṣe àgbélé ilé wa gbé ní wa ẹ̀rẹ́ kọ́ mẹ́lẹ̀ máa jìyà but ó lè bá a mọ̀ wípé àwọn àgbé mẹkáníìkì rìn ní wọ́n dé ní owó kan tá a máa pè é mẹkáníkà èjìríàrì ọjà. bàbá àwọn Yorùbá wọn máa ń pòwe kan tí kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ kò yẹ kó máa wà ń bẹ́ẹ̀ kò dẹ̀ yẹ ká máa bá bẹ́ẹ̀ wọ́n máa ń sọ wípé tí wọ́n máa gẹ sínú èèyàn pé kò ní kọsẹ̀ tí wọ́n bá lọ gẹ sínú títa kí ló máa ṣe. ó máa tẹ òróró fọ ó máa tẹ ẹ̀dọ̀ ó máa tẹ sàkì ó máa fọ́ pọ̀ ní. wàhálà ẹ pọ̀ jẹ́ kí n sọ kankan fún ẹ Yorùbá lọ́mọ yẹn fi pòwe o tó ti yọ bí ọkàn èèyàn bá ṣe rí ní ẹ fi mọ sọ wípé ọkàn mi true sí lágbájá pé tí ẹ bá gẹ̀ẹ́sì nínú mi ẹ ní kọsẹ̀ láyé. bàbá ṣe rántí story mi tí mo sọ fún gbà yẹn ìgbé gẹ́ẹ̀ kan lọ gbá mi létí ibi tí mo ti ń ṣiṣẹ́ bàbá gẹ́ẹ̀ yìí ní ṣá na this bed everybody gbọ́dọ̀ bọ́gọ̀. From now point my own name is not Bode I'm now T-Black. Money making dancing. I no go slap. I go spray you money. I go spray you money. We are the power malaga. We are the one. ọmọ ẹ̀lẹ́ jẹ́ kí n ṣe ọ̀gá kankan fún wa kí ṣe gbogbo èèyàn lè yẹn máa fojú lùkùlẹ̀ sí o wọ́n ní pọ́nyàn lè káyọ̀ lè bá pọ́n ẹ lé tí ó gbọ́ òní la rí kò ṣe ń tọ́ mọ́ ọmọ ilẹ̀ tí ọmọ là báwo ọmọ yẹn bó ṣe ń spray fún ẹ tó ní gbogbo last card fún ẹ kò tí ì tọ́ síbẹ̀ o ọmọ mi sì ń jẹ owó lọ́dọ̀ tí àbí kí ló sọ fún ẹ tí. ẹ̀rù ni bàbá ọ̀nà ló jìn ọjọ́ kan ọwọ́ rẹ̀ àti ẹ̀rù wá dòmìnira abẹ́rẹ́ pàṣítà fìràn yálé ó ń bẹ lájà fún ìyàwó ẹ̀rù oore ẹ má fi àjọ. ló ṣẹlẹ̀ àgbà ló ṣẹlẹ̀ gbogbo ibà kan wà silent ló ṣẹlẹ̀ kí ló dé náà àgbà. Bọ́dà Bọ́dé
níbo lẹ lọ látàárọ̀. mo jáde ni mo sí nílé látàárọ̀ rọ kí ló ṣẹlẹ̀ wọ́n kàn ń lọ́kẹ́ bíbá yín pa kí ló dé kí ló ṣẹlẹ̀. wọ́n ti wá bíbá yìí ọlọ́pàá wọn tó 9 gan. kí wàá ṣe. wọ́n ti kó gba àwọn yòókù yín gan lọ sí mọ́gà yín gbogbo wọn gan náà kó. mo ti kó wọn lọ. ìmọ̀ràn tèmi fún yín ni kẹ́ ẹ jápa o. kí n jápa. àlẹ́ nígbà tí ọba yìí tó wòye ọ̀la gan. ọjà àti bọ́ọ̀sì àti cars wàhálà dé. ọ̀sẹ̀ pé gan ní lórúkọ àgẹ́rí ààrẹ mú jòjò ló ní sáwọ ẹ̀bá ọ̀nà adéáfólú lọ́wọ́ tí ń sọmọ bíbí inú àgbàmọ̀ èrègún tó ní ọ̀wọ̀lọ̀nà ẹ jẹ́ kémi ọmọ lọ́nà lọ lónìí o ẹlẹ́mọ̀ ń ká o ogogo maka ara ọfà yìí maka alaka àgbàkà wa n ò sì kàrí káwọ wumi kásẹ̀ wumi ọ̀ka onípara èèkàn bíríbírí lóde àká ìyálaka àgbà babalaka ká ọlọ́tọ̀ wọn kàràkàrà kàràgbà sa ìfàlẹ́ ṣe tẹ́bí jórúkọ kámi lóde káwọn níbẹ̀ làwọn jórúkọ kọ́rùnmílà ò tó dé ọ̀rùnmílà ní àlọ́ rẹ̀ kó gbogbo fóònù kàmọ̀gùn ọmọ káwọ́ kó nú yé mẹ́fún wọn dé káàkiri wọn bó kàmọ̀gùn lẹ́dẹ́ káàkejì wọn bó kàmọ̀gùn lẹ́dẹ́ káàkẹta wọn bó kàmọ̀gùn lẹ́dẹ́ káàkẹrin wọn bó kàmọ̀gùn lẹ́dẹ́ káàkẹrin wọn bó kàmọ̀gùn lẹ́dẹ́ káàkẹfà wọn bó kàmọ̀gùn lẹ́dẹ́ káàkeje wọn dé káàkẹrìndínlógún wọn bó kàmọ̀gùn lẹ́mi tó ti forí akájẹ kápá àkátà lákà lẹ́jì ká lákà ṣubúlù lẹ̀ lákà kú ìkànnì gbẹ̀lẹ̀ rẹ̀ ọ̀ka ní sunkún wọn ìgbín kàkàkà ìbìtì tí ògbójú ò lè pàgbín àkókò sọjí sà ẹnu awo ìbáwọn àṣẹwà ẹnu awo ifá ló lò lọ́wọ́ o àkókò sọjí sà ẹnu awo ìbáwọn àṣẹwà ẹnu awo ifá ló bímọ lémọ àkókò sọjí sà ẹnu awo ìbáwọn àṣẹwà ẹnu awo. olùrẹsì wẹrẹ sí mi ní mo wá ẹ̀rẹ̀jìdẹ́ wọn ni wọ́n tẹ ìkòkò nífà adé fúlàdì tí sọ́ngbà jámẹ́ ẹranko láti ìfọwọ́ rẹ̀ lulẹ̀ lẹ̀ sí òjòjì láti bá fọwọ́ rẹ̀ lulẹ̀ lẹ̀ ẹran ńlá ní fi jẹ gbogbo ọkùnrin tó bá gorí rẹ̀ owó ńlá ni wọ́n fi wọ́ orí o ọlá ni wọ́n fi wọ́ orí o kọ́ ọmọ àmáyé o kọ́rọ̀ rẹ̀ ó dayẹ̀ ṣògbọ́dọ̀ ayé ò nílùú fún ọjọ́ ẹni lẹ́nu ò ní gbà sí ìrẹsì àwọn babalájà yóò níjọ́ ṣubú ìyálójà òkè òpè òsì ní jẹ́ kílẹ̀ ọyọ dìde lẹ̀ ẹ gbádùn mi tíṣẹ́ ìbá fi lè dáhùn bí mo ṣe fẹ́. ìwọ náà ó mọ̀ wípé oògùn wà ń bí ọ wà. ẹ gbádùn mi. ọ̀rọ̀ rẹ̀ ó dayọ̀ sọfẹ́yìn àti ń bẹ lẹ́ẹ̀kúlé pé kó wọlé ọ̀kárí. ǹlẹ́ ọmọkùnrin nípa ọ̀rọ̀ ṣẹ́ rẹ tó ní ọ̀lọ́ déédéé ọ̀rọ̀ rẹ̀ ó dayọ̀ àmọ́ ń ṣètúnṣe kékeré kan tá a bá parí sí ẹ̀ wọ́n mọ̀ fi ṣẹ́ bẹ̀ ọ̀nà bẹ́ẹ̀ ni àmọ́ yóò ná olówó kékeré ọlọ́ra adìẹ funfun báláwo akọ àbábọ akọlù tàbí tó bá ti ra adìẹ ìwá ńlẹ̀ mi ò parí iṣẹ́ sí bí lọ́jọ́ tá a bá parí iṣẹ́ ìtàn ọ̀rọ̀ àpẹẹrẹ. ayé mi ṣe wá rí báyìí ọlọ́run èmi tí mo ti ń rí iná tẹ́lẹ̀ mi wà rí iná mọ́ mo máa mú nọ́mbà bàbá kan níbi soundboard jẹ́ kí n try rẹ̀ bóyá ayé mi lè rí níbí nínú ọ̀dọ̀ mi. bẹ́ẹ̀ má bínú. hello sir. láàfíà o. yes sir. ṣé bàbá adífàlà ń bá sọ̀rọ̀ sir. ọkùnrin lọ ké sí èmi ní adífàlà o. èmi ni mo rí nọ́mbà yín níbi soundboard sir. ẹjọ́ ṣe lè júwe ọ̀nà yìí gangan fún mi tí màá fi ráyè wá sọ́dọ̀ mi sir. ọkọ̀ burú sọrí ibi signboard tọ wà ọ yàtọ̀ wọn sí ọ máa tọ́ lọ sàárà sísàlẹ̀. bèrè ilé adífàlà bèrè wọn mú ọdọdọ mi. ó kì í sọ náà tó bá ti dọ́là màá wá sá. kò sásìkò tó wá tó bá mi kódà kọ débi tó bá bá mi àwọn ọmọ wà létí ọ̀dọ̀ olóhùn. yes sir ó dàbọ̀ sir. má bínú àwọn àlejò wọn pè mí mọ jíwèé ọ̀nà fún wọn bá a sì ṣe sí ọ̀nà tá a bá ti wá parí rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò dayọ̀ bẹ́ẹ̀ ni tó o bá tún ní nǹkan míì tó o fẹ́ sọ kò jẹ́ ń gbọ́ o. mi ní ọkọ tí mo tún fẹ́ sọ ẹni tó júwèé ọ̀dọ̀ yín fún mi wọ́n ní tí n bá ti dọ́dọ̀ yín wọ́n lọ́rọ̀ mi máa dayọ̀ so wọ́n dẹ̀ nìkan kó tẹ bá ti sọ ní kí n ṣe. èmi wọn á pè ní mo bá wọn nú igbó mo dolú igbó ọba wọn lọ́dàn ó dolú ọdàn mo dé palapala mo dé ìlú ìṣúṣú ọfà kan péré máa ń ta báyìí ìgbà iṣẹ́ ni máa ń jẹ bẹ́ẹ̀ ni ọ padà yin awo yin ifá yin Ọ̀rúnmìlà ọ̀wà yin Olódùmarè lórí ọ̀rọ̀ tiẹ̀ náà wọ́n dayọ̀ tó o bá ti fẹ́ máa lọ kò burú. ẹ sà ìgbà wo ni kí n kó owó yẹn wá.
tó bá ti yéégún rẹ̀ ó yọ rẹ́nu lọ́rọ̀ mi yọ ọ̀bùn lágbọ̀rọ̀ lẹ́mọ̀ rẹ̀ tí mi lọ́la. ọ̀bùn ọmọ màá ṣe o ọ̀rọ̀ rẹ̀ ó dayọ̀ ojú ò ní tí ọ́ o àwọn babalájà yóò ní yọ ṣubú. èmi ni mo pè lórí fóònù tí mo sọ fún mi lọ́wọ́ rí ṣe rí mi tá ìwọ yìí mo ti lo pàtó ayé mi lọ ṣe rí pàtó ayé mi tí mo lò lọ́wọ́ yìí kò sí ni kò sí nǹkan bẹ́ẹ̀ mọ́. bàbá fóònù tí mo ń lò tẹ́lẹ̀ 11 Pro Max mo ń lò bàbá na 500k then they sell am. owó lẹ́lẹ́. I swear bàbá. ọlọ́ọ̀gbé lọ́wọ́ káàkiri. bàbá ẹ mọṣẹ́ tí mò ń ṣe nígbà yẹn bàbá ṣe wo fóònù tí mò ń lò ń sìn yìí. bẹ́ẹ̀ ni bàbá mi ní 5 naira ṣíngbá kò sínú àkáǹtì mi mọ́ bàbá mi ì lówó kankan mọ́ mi ì bí gbèsè ayé mi ṣe ń lọ mi ì mọ̀ bàbá ẹjọ́ ìsànú. fọ́ọ̀kì ara rẹ balẹ̀ nígbà tí dọ́dọ̀ mi ẹja rẹ ti kán mi lákàsá gbá omi asẹ́mẹ́lẹ́ ìrọ̀rùn débọ̀. bèrè mi wò adífàlà àrífàlà jogún ajẹ́ oníṣẹ́ ọkọ̀ òòṣà oògùn tí mo ṣe tí ò ewé rẹ̀ lókù kan àwọn tí fáwọn òbí ló ń ká yọ náà mọ́ àwọn tọrùn mi làwọn ò lè jà èmi kì í ní mo ṣètò ọ̀sẹ̀ pàwọn òbí tọrọ wọ́n dayọ̀ wọ́n sì padà wá dúpẹ́ ọ̀nà ọ̀bẹ̀rẹ̀ ọ̀pẹ ìfọ́tò tí ẹ sí ṣàlàyé tó ọ̀sán kankan kàkà ní gbogbo. Ifá olókun á sọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí ìpín òkúta lẹ́fẹ̀ẹ́ máa kú eléré máa bọ̀ tún bọ́lá jókòó ọmọ kínkín tí mẹ́rin fa ọ̀sàdẹ́fà ẹni mi lóde ọ̀wọ̀ ifá kárí lé o ìtọ́ ló ní ọsọ ọ̀tọ́ bá fẹ́ máa lójú àrínà bá fa máa lẹ́sìn àrìn ire wàá lò kiri ta ọ̀sá méjì ọ̀sẹ̀ ẹlẹ́yẹ ifá ńlá ló ń lọ sí ọ̀yọ́ ọ̀gbọ́n tí fáìn gbé ni ifá ló dòwòrò ń tó sùn ọ̀run mélòó ló dòwòrò ń tó sùn ògún ló ń tó sùn dáwọn lóògùn ò tó sùn Ṣàngó ló ń tó sùn wọn ní Ṣàngó ò tó sùn dá Ọbàtálá ló ń wọn lọ́bàtálá ò tó sùn dá ǹjẹ́ ta ló tó sùn dá wọn láwọn ìyá wọn fún wa ló sùn dá tá a fi ń sáwó ǹjẹ́ ẹ jẹ́ akúnlẹ̀ fóbìnrin torí àwọn náà bí wa ká tó dé èèyàn ẹ jẹ́ akúnlẹ̀ fóbìnrin obìnrin ló bí wa ká tó dé èèyàn ẹ jẹ́ akúnlẹ̀ fóbìnrin ìyá rẹ ń kọ́. ìyá mi Ìbàdàn ni ìyá mi wà bàbá. sọ lè ṣe ìrànlọ́wọ́ kékeré kan fún mi kémi àti ìyá rẹ fojú rinjú mo ní gbólóhùn kan àbí kejì tí mo fẹ́ bí wọn. bàbá nǹkan tẹ́ fẹ́ sọ fún ìyá mi. ọlọ́mi fún bọ̀ ìyẹn fi iṣẹ́ ìgbẹ̀sẹ̀ rán mẹ́rin. bàbá nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ sílẹ̀ yìí mo mú nǹkan kan jáde níbẹ̀ nǹkan tí mo mú jáde ni pé àbíyá mi ní í ṣe. bẹ́ẹ̀ kọ́ o ìyá rẹ kọ́ níbẹ̀ lórí ọ̀rọ̀ rẹ o ìyá rẹ ò sí o mo kàn fẹ́ béèrè kankan lọ́wọ́ rẹ gẹ́gẹ́ bí abiyamọ òbúrú tó dè mí ẹ padà yọjú sí ọ àmọ́ ìyá rẹ mo fẹ́ rí. tẹni ẹlẹ́ni sórí. tọrọ mi jẹ eléyìí tó kàn mí ó mọ̀. tẹni ẹlẹ́ni sórí. ó bá tiẹ̀ lọ́wọ́ ògbé tẹni ẹlẹ́ni sórí. ìjálẹ̀ onílé ó tún fi bó ti ẹlẹ́. ẹ̀yin mo bá lọ́rọ̀ kí ló dé tẹ́ ẹ lajú lẹ̀ ká yí ọmọ yìí fi polówó oṣù láyé. ti bẹ́ẹ̀ yẹn àgbà bọ̀ wípé abiyamọ ò ní gbẹ́kun ọmọ ẹ̀kọ́ máa tàjú tàjú lórí ọ̀rọ̀ ọmọ. bàbá èmi ni mo bí ọmọdé yìí ọmọ bíbí inú mi ni o kò ṣeé ṣe kí n máa ṣe ọmọ mi ibi tó ti bẹ̀rẹ̀ àjọ ń jìyà lóòótọ́ àjọ ń dààmú ni kò sọ pé òun dàgbà jù òun bá lọ kiri ata nígbà tó yá òun fẹ́ lọ Èkó iṣẹ́ kan fẹ́ bá a lọ níta bá rí owó bíi 20,000 níbo mo ti fẹ́ àwọn kan wà tí mo ti yá tí mo fi ń tajà tí mo fi ń gbéra wọn wọ́n fi mí ṣẹ̀sín ládùúgbò ṣùgbọ́n nígbà tó lọ fẹ́ lọ mo wò kọ́rọ̀ tó sọ mo rí kété lọ́wọ́ mo lọ bá yá 20,000 owó tí mo lọ bá yá yìí ojú mi máa rí i. bí ọmọ torí ọmọ rẹ̀ jẹ gbèsè
ẹ̀sìn dé o ẹ̀sìn mà ní o mo fẹ́ sá sí. abiyamọ ó torí ọmọ rẹ̀ jẹ gbèsè iṣẹ́ ọmọ yìí mà lé ẹ̀sìn dé o ẹ̀rọ rẹ̀ ẹ̀kújọ́ méjì ọjọ́ kan pẹ́. lóyún náà wọ́n ní ọmọ tí mo bá mi ṣọ́ ìgbà òun ni wò rí mo ti rò pé tí má ti jáde ilé sùn kí n lọ gbowó lọ́wọ́ ẹni tí mo fẹ́ gbà kí n wá kówó fún yín ẹ mọ tó ṣe ẹ máa lọ tí bá ti gba owó wọlé ọ̀dọ̀ mi máa kó wá fún yín. ẹsẹ̀ fẹ́ lọ gbá ni ẹ kò lè kákùjọ máa lọ ṣébi tẹ bá sì gbà tán èmi ó sì gbà ìmọ̀ lọ lé. ẹ máa jẹ ẹ má jẹ àsọ̀rọ̀ àwa lẹ́nu máa wá kówó báyìí ibú rẹ lẹ ṣe fún mi ń kó wá 20,000 ṣe ọmọdé owó lónìí náà ni wọ́n fún mi. ẹ wà kó bá ní ilé ìyá ọ̀bọ̀ láti jọ ìkàmọ̀ sí ni yín o tẹ́ ẹ mọ̀ pé owó ìtọ́wọ́ tí mo sọ owó tí mo kó fún yín 20,000 mo ṣàlàyé fún mi kan mo ní owó ọkọ mi òní mo dákẹ́ ìpolówó ọkọ mi mo ti bèrè owó lọ́wọ́ mi mo ní mò ń bọ̀ òkè lọ́wọ́ mi owó wá ilẹ̀ tó sọ̀tọ̀ fún sọ̀lẹ́nu tẹ́lẹ̀ sọ̀rọ̀. ẹ má bínú òní náà ni wọ́n fún mi òní yìí náà ni wọ́n fún mi ẹ má bínú. ó ń gbèsè tí ò bá gbẹ̀mí ni ó gbẹ̀mí ó tiẹ̀ ti yé mi ṣé ẹ̀yin ò mẹjọ dáńtì yín bẹ́ẹ̀ fẹ́ ẹ̀kọ́ sọ̀rọ̀ ṣàkà ẹ̀ṣẹ̀ sùúrù ẹ̀ ń gẹ̀ṣẹ̀ tí ẹ̀gá jẹ yẹn yẹ́ngẹ́ mi mo tiẹ̀ ti rí yín nǹkan ilẹ̀ tí ẹ̀yẹ kí n kú mi nígbà sùkún jẹ́ ti gbọ́ tó ti nà kúkú òkè tó ti kí sọ́mọ̀ tẹ̀ wá wú bọ́kùbọ́kù bí búrẹ́dì tó bó mi èmi ti bẹ́ẹ̀ wọlé ẹ̀ kọ̀ wọ́ bóde ni ẹ̀ wá yí ẹ̀ wò téèyàn fẹ́ kú lọ́rùn yín ẹ̀ mo ti rí ọkàn. ṣé mi lè san ni èló ni 20,000 mo lè wọlé ìsìnkú kó fún yín tí bá sáwọn ìjọba náà tí wọ́n jọ wá lówó oṣù méjì. ẹ wo wa ni ẹ má bínú ẹjọ torí Ọlọ́run ṣe bẹ́ẹ̀ mi ni mo jẹ yín lówó ẹ má tún fi jà mọ́ ẹni ẹlẹ́ni ìjọ lónìí náà ni má. ẹ bá gbé owó mi ẹ bá gbé owó mi ó jẹrẹ. ẹ ṣe sùúrù kí ló dé ṣe àlágbàǹdè ẹ bẹ̀ sẹ́ni ẹlẹ́ni di eégún o kí ló ṣẹlẹ̀. ẹ wo bọ́tún ọ̀lẹ́rìí bọ́tún ẹ̀ ní ìwòtán ẹni yóò ti dáadáa. bí ọmọ torí ọmọ rẹ̀ jẹ gbèsè ẹ̀sìn dé o ẹ̀sìn mà ní o mo fẹ́ sá sí. abiyamọ ó torí ọmọ rẹ̀ jẹ gbèsè iṣẹ́ ọmọ yìí mà ní ẹ̀sìn dé o níbo ni mo fẹ́ sá sí. agbọ̀rọ̀dún o. bí ọmọ orí ọmọ rẹ̀ jẹ gbèsè ẹ̀sìn dé o ẹ̀sìn mà ní o mo fẹ́ sá sí. abiyamọ ó torí ọmọ rẹ̀ jẹ gbèsè iṣẹ́ ọmọ yìí mà ní ẹ̀sìn dé o níbo ni mo fẹ́ sá sí. nígbà tí màá débẹ̀ mú ọlá máa ní bá inú mi sí nígbà mo fẹ́ kúrò ọmọ mi kó 20,000 fún mi ọba yá yẹn kò lé mi lọ́wọ́. tí o bá ti fẹ́ lọ fún àmàgbé fágbà yàrá òkú ìyàwó rẹ̀ rí mi láì gèdè bàbá kan sọ nípa máa ń dùn wọn tó bá ṣe ń sọ náà dẹ́fẹ̀ẹ́ gbọ́ mọ́ ọ̀rọ̀ mi. ibi tẹ́ ti sọ̀rọ̀ tẹ́ kúrọ́ kò yẹ kí èmi náà jẹ́ kí wọ́n lọ bọ̀ ọdún tó ń gbé kí wọ́n rìn sáà máa lọ síbàdàn kí la wá fẹ́ ṣe sí. àjò nílé o tó bá dájò àgbọ̀ tó bá dájò máa gbàgbé ilé làwọn. mọ́mí gbọ́dọ̀ lọ ni wọ́n gbọ́dọ̀ lọ because nígbà kò ní ṣe bí tí mọ́mí máa gbé pẹ̀lú mi náà this place kò rò pé ṣe bí tí mọ́mí máa lọ. ẹ̀sọ́ ti yé yín pé bọ̀dé ló ní kí mọ́mí máa lọ. mọ́mí padà lọ sí aláìsàn fún yín mọ́.
ọkọ̀ tẹ̀ ń wọ lọ́ọ̀kan bọ̀dé ló ní ètò ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe fún mi. ọgbẹ́ tirẹ̀ lọ́wọ́ ògbé tẹ̀lé ẹlẹ́nu sórí. odò tó gbàgbé orísun rẹ̀ àgbẹ̀. ibi tó mọ mi mọ́tò yẹ kó fẹ́ gbé dé gáràjì. ṣé mi ló ń wọkọ̀ láyé mi. mo ra kìrọ̀mọ́ tí ìwọ ń ṣe àjò nílé o tó bá dájọ́ bá dájọ́ má gbàgbé ilé ilé làwọn lórí àtúntò tẹ̀lé wọn ní ìsìlá ló máa máa dáná wà wá. ọpọlọ sí i o. jọba mi ṣe kí yẹn báwo lè ṣe máa báwo ni píkà yẹn ṣe máa ṣe dáadáa jọ́ńtọ̀ ọlọ́run jọ. mọ́mì ìgbà tí mo fẹ́ kúrò nìbàdàn gbà ẹ̀ ẹ bá mi yá zino 20,000 naira 20,000 tẹ bá mi yá ẹ mo máa fún yín ní 20,000 ní kí tó kún mi gbà yín. láìpẹ́ bí mo lọ yá owó. ẹ wò ní tẹ́ bá ti ṣe é nu gbogbo ẹ̀ 20,000 ṣáà lẹ bá mi yá nígbà ẹ̀ ẹ gba 20,000. èyí tí mo bá ẹ yá lélẹ̀ èlé orí ẹ̀ ńkọ́. èlé tó bá ti di next week tí máa ti wá máa fún yín èlé ṣe é tó máa. tí mọ́mì ìwọ ń ṣe 3,000 lélẹ̀ yìí tẹ́ bá ti dé gáràjì àjò nílé o tó bá dájọ́ kí n fi wọ mọ́tò bá dájọ́ má gbàgbé ilé ilé là ń wò. bẹ́ẹ̀ ni má lè odò tó gbàgbé orísun rẹ̀ àgbẹ̀. 3,000 wọ́n bẹ́ẹ̀ ni náà owó pọ̀ lára mi sí tí mo àgbẹ̀ mà ní àgbẹ̀ mà ní àgbẹ̀ pátápátá àgbẹ̀. tó bá next week tí máa ti wá sí Ìbàdàn mọ́mì yẹn má gbàgbé ilé o. ẹ wọlé sí mọ́tò kékeré dé gáràjì. Aforolo ọgbẹ́ tirẹ̀ lọ́wọ́ ògbé tẹ̀lé ẹlẹ́nu sórí. odò tó gbàgbé orísun rẹ̀ àgbẹ̀. lórí 3,000 tí mo fún mọ́mísí mi ni mọ́mísí mi fi ń ṣe mí. gbẹ́nu búkú sọ ọ̀fẹ́ tìka bọ̀ wọ́n lójú ni táǹsì kínni ọ̀gbọ́n tífà sọ ń pa ìyá ni ifá mo ló dòwòrò gúúsù mi là ló dòwòrò gúúsù Ṣàngó ló lò tó sùn dáwọn ní Ṣàngó ò tó sùn dá ifá mo ló dòwòrò gúúsù mi là ló dòwòrò gúúsù Ọbàtálá ni wọ́n lọ́bàtálá ò tó sùn dá Ògún lòun ò tó sùn dá wọ́n ní àwọn ìyá wọn tó sùn dá torí àwọn náà fún alóṣù bàtà fi ṣàwó ẹja kúlẹ̀ fóbìnrin torí àwọn náà bí bàtà tó yé mi. ọkọ ìyá ṣẹ̀ṣẹ̀ wá wò ó àwọn tẹ́ ẹ fi ọ̀rọ̀ ọmọ yìí lọ́gbà èdè ni wọ́n ṣe ọmọ ìjọsìn. ọgbẹ́ tirẹ̀ lọ́wọ́. ní agbára o. ó bá tiẹ̀ lọ́wọ́ ògbé tẹ̀lé ẹlẹ́ni sórí. ìjálẹ̀ onílé ó tún fi bó tiẹ̀ ó fi páàjì tirẹ̀ ẹni Aforolo. ìyábọ̀dé ẹ̀yin lárí ẹ̀wà àkójọ mẹ́ta ṣàlàáfíà ni gbogbo ilé ńkọ́ ṣèkúṣàbò ọlábọ̀dé ńkọ́ ẹ̀ẹ́dàyà yọ tí ọlámídé bá dé sọ̀rọ̀ kó bá mi ní ọ́fíìsì nǹkan bí i torí mo ní mítì lẹ́nu máa pẹ́ débi ẹ̀ àmọ́ tó bá fẹ́ jáde pè mí a ní kí jẹ́ ìdọ̀ wa gbé o dẹ́rẹ́bà yóò wá sí ọ̀rọ̀ yìí tó bá fẹ́ lọ. mi ṣẹjọ́ mi tó ṣẹlẹ̀ ní pé mo ṣẹlẹ̀ sí kọ́tọ̀ sí àwọn aṣọ́ṣẹ́tì wa yẹn wọ́n ti dé adẹ̀ni mítì lálẹ́ tó bá kò lọ fíìsì ìbílẹ̀ mo ń lọ bí mítì yẹn mo ń lọ. àmọ́ so mo lè drive ara mi o má sọ pé kí driver kankan wá gbé mi o má jẹ mí máa yẹ. ṣé pé ẹyẹ náà ti lápá láti fò ó yà náà. ẹ má sọ̀rọ̀ ẹ̀mí darúgbó ẹ má lè rìn driver ó lè drive kódà tí má ti lọ ilé òun ló máa gbé mi. tálẹ́ ṣíṣe ò bá gbé mo kí yín náà mo ń ṣe mi ò fẹ́ kó lọ lásìkò tó ní. ọ̀rẹ́ mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣe wípé ìwọ ló ti rán mi létí pé yẹ kí n lọ rí ẹni tó yẹ kí n rí lórí ọ̀rọ̀ lábẹ́ mo lọ mo bọ̀ kódà nígbà tí mo dé Èkó inú mi dùn Ọlábọ̀dé ti rí ṣe ó ti dèèyàn ó ti lówó gan o kódà mọ́tò ẹ̀ ló fi gbé mi dé gáràjì nígbà tí mò ń bọ̀ tí mo fẹ́ lọ wọ mọ́tò Ìbàdàn àmọ́ Èkó tí mo lọ ọ̀rẹ́ mi ìjálẹ̀ onílé ó tún fi bó tiẹ̀ ó fi páàjì tirẹ̀ ẹni Aforolo. mo rí èso mo ká àmọ́ èso ọ̀hún kan mo wá jẹ kò ṣeé gbé mì kò ṣeé tú dà. èwo ni ọ̀rọ̀ èso tó kan ẹ́ lẹ́yìn
èso tó bá kọ̀yàn lẹ́yìn náà kò dáa èèyàn máa ń tú dànù náà ni. ṣé mo lè tu Ọlábọ̀dé dànù? mo dẹ́kun ó fún mi ní 20,000 owó tí mo bá a yá kódà ọ̀rẹ́ mi kò yọ owó èlé tó yẹ kí owó yẹn ó lé kò yọ láti pé kó fún mi ó sì gbìyànjú fún mi náà ó fún mi ní 3,000 ẹgbẹ̀rún mẹ́ta owó mọ́tò. 3,000 naira. dúró náà rẹ ni ọ̀rọ̀ tó sọ kò tí ì yé mi dáadáa mo dẹ̀ fẹ́ farabalẹ̀ gbọ́ mo fẹ́ kó o tún sọ ó lè wọ̀ mí létí. Ọlábọ̀dé ọmọ mi ó fún mi ní 20,000 owó tí mo lọ gbà lọ́wọ́ ẹ̀ tí mo bá a yá tán torí ẹ̀ nítorí ìgbà mo wá mọ̀ ó fún mi ní 3,000 ẹgbẹ̀rún mẹ́ta 3,000 ó sì gbé mi dé gáràjì. ọmọ yìí máa fọ́ ní o 3,000 naira 3,000 gbóná ṣé ó ní kẹ́ kó fi ra oúnjẹ fún ẹran yín ni àbí owó kí ni 3,000 yẹn. ìyẹn náà dá àbí ọmọ wa ṣáà ni àwọn Yorùbá máa ń sọ pé ọmọ ẹni ò kì í burúburú ká lè fẹ́kùn pàjẹ́ kò sí wàhálà Ọlọ́run àbá wa wò wọ́n. èmi náà bí ẹbí ìtẹ́ ìbínú náà mo kàn ní kí n sọ fún ẹ̀yin kí ni mo ara mo fẹ́ dá sí bá bínú. ó tẹ́ gbọ́dọ̀ bínú. bàbá dágbólu. ó di dandan kí gbóòlù. tá a bá wá yẹ̀ náà ń kọ́. ọ̀la mi títì. báwo ẹyẹ bàgẹ̀bàgẹ̀ bá wá mi gbó ti jù ń kọ́. tí gbó ti jù á títì. olórí èmi lóde tẹ pè wá ní pè pàjáwìrì. kékeré ẹyẹ nítorí ìyá Bọ̀dé ọ̀rẹ́ mi ni o. ìyá Bọ̀dé lu ọgbọ́n àrékèrèkè nítorí ọjọ́ orí kékeré tó fi sùn mí lọ. ó sọ fún mi pé ọmọ òun ò fóun lówó. ó ti gbàgbé wípé tó bá fún mi ní kékeré nínú owó tí ọmọ rẹ̀ bá fún èmi tún lè sọ di ńlá fún. ó sì tún ti gbàgbé wípé nǹkan téèyàn fi ń ṣe àgbà. olórí nǹkan wo pàtó gan-an lẹ fẹ́ ká ṣe fún. nǹkan tí mo fẹ́ ká ṣe fún ni wípé ọmọ tó ní kò fóun lówó yẹn ọmọ náà ò ní rówó fún mọ́. ṣé ó ti dà sán. ó ti dèpè. ó dàyàjọ́. àṣẹ sì ti gùn. yé ọ̀rẹ́ tẹ́ ẹ fi mú hàn tímọ́tímọ́ tẹ́ ẹ pè lọ́rẹ̀ àwọn àgbà ni. bàbá ṣé pé àwọn. àánú rẹ̀ ṣe mí kékeré lọ tí èyí sọ́ọ̀mà pé gbogbo obìnrin tá bá ti pè tán jẹ́ náà pè lájẹ́ ni. mo ríire o ayé mi o mo fọ̀rọ̀ lọ́ka n ò mọ bínú tèmi ṣe rí ni mo ṣe lọ ṣàlàyé fún un ọ̀rọ̀ bá pọ̀ ní ó lè pààyàn ni mo rò tí mo ṣe ní kí n sọ ní bọ́tà ọkàn mi ó tiẹ̀ mọ́. bí ọ̀rọ̀ wá dédó wà yìí ọ̀rọ̀ máa yóò gbẹ́bọ̀ kò sì gbé jù àfi kẹ́ ẹ fọgbọ́n sí ọgbọ́n lọ́lọ́gbọ́n fi jàgbọ́n kọ́ má bàa kú kẹ́ ẹ súre fọ́mọ yìí bí a kẹ́ fà wọlé kẹ́ wà òwò kádùrà yín ọmọ kan padà sípò ẹ wà wá bẹ́ẹ̀ sì sí pẹ́ ẹ tùbà fún rẹ pé lọ́rọ̀ sí rírẹ o kò dáríjì lọ́ba tán. bàbá pé wọn tún padà lọ ṣe àpàtà ẹni jẹ́wọ́. sọ̀rọ̀ ayé rẹ bá lọ́nà ká síwájú lọ́nà ká sẹ́yìn. ẹ ní ẹ gbàgbà mi lójú ẹ nínú ọ̀rẹ́ ó ti lè kó ti tẹ̀ kó ó ti dáadé kó dé mi. ìyá lọ gbowó èlé fún ọwọ́ àpò ojúlówó níbo ló fèlè sí níbo ló fọ̀rọ̀ tán sọ sí ọ́n sí. ẹ ṣé bàbá kó tí ẹ fìgbà kan dùn èmi torí mo mọ̀ ìṣọmọ tí mo bí inú ni mo mọ̀ pé bó bá pẹ́ tí tó bá lọ ilé náà ni yóò padà kọ́ làwà gbogbo tẹ́lẹ̀ kì í ṣe ẹ ṣé mo dúpẹ́ bàbá ẹ ní dààmú ẹ ṣé o.